Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now. Ẹ kú dédé ìwòyí, mo ní kí n sáré ṣe ní kíákíá. Mo kí yín lórúkọ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú bàbá mi Professor Banji Akíntóyè Àrólé Awólọ́wọ̀. Òwe Yorùbá ni tó ní ẹni awí fún ọba jẹ́ ó gbọ́, ẹni abábá wí tó bá gbọ́ ó gbọ́ fún ara ẹ̀ ni. Yorùbá wípé ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókókókó láò. Wọ́n wí fún wọn ò gbọ́. Bíbélì wípé ẹni ọmọ tá a bá ń bá wí tí bá ń warùn kì, wọ́n ní yóò parun lójijì ni. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ìrọ̀lẹ́ yìí. Ṣé ẹ ti gbọ́? Àbẹ́ ẹ ti gbọ́ wípé ìkan nínú àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ti kú sí ọgbà ẹ̀wọ̀n ní Ìbàdàn. Àwọn sójà Dúpẹ́ Onítìrí tí wọ́n lọ take over secretariat ní last year, ìkan ti kú sí ọgbà ẹ̀wọ̀n ní Ìbàdàn. Ìjọba ò dẹ̀ torí ẹ̀ kó dáríjì wọ́n láwọn tó kù wọ́n máa fojú ba ilé ẹjọ́. Ẹ má gbàgbé, a sọ fún yín wípé Dúpẹ́ Onítìrí ó wá láti wá pa ọmọ Yorùbá lára ni. Ṣé ẹ ti gbàgbé? Ẹ gbàgbé Saidi ọmọ Bọ̀tá táwọn níṣẹ́ dé tòrútòrú. Ṣé ẹ ti tún rántí àwọn ọmọ 29 ìjọ́hun àná? No problem, my brother. Àwọn ọmọ 29 ìjọ́hun àná tí wọ́n ní kán lọ sí secretariat lọ gbàjọba lọ́wọ́ Ṣèyí Mákindé. Ẹ ti gbàgbé ọlọ́mọdé adaràn. Àwọn sójà Dúpẹ́ Onítìrí left right tí kọ̀mádà wọn jẹ́ Ìyá Kogi, Blessing Agbájé Ìyá Kogi. Ìkan nínú wọn ti kú sọ́gbà ẹ̀wọ̀n ní Ìbàdàn. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. BBC ló sọ bẹ́ẹ̀. BBC Yorùbá ni mo ti rí ni mo ti kà á pé ìkan nínú àwọn ajìjàǹgbara Democratic Republic of Yorùbá Dry Nation, ìkan nínú wọn ti kú sí ọgbà ẹ̀wọ̀n ní Ìbàdàn. Pé àwọn tó kù wọ́n máa fojú balẹ̀ ẹjọ́. mẹ́tàdínlógún tó kù máa fojú ba ilé ẹjọ́. Since that day, the Dupe Onitiri did nothing about those people. Àwọn ọjọ́ ọ̀la Yorùbá ni o. Ọ̀làdò ló kọ́ nìyẹn. Ó ní wọ́n ti wọṣọ ẹ̀wọ̀n fún mi tán, ọba òkè ló bọ́ lọ́rùn mi. Àwọn tí Dupe Onitiri wọṣọ ẹ̀wọ̀n fún kò bọ́ lọ́rùn wọn o. Ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́. Abẹ́ ẹ̀ gbọ́ mi bí? Ẹni àbá wí fún ọba jẹ́ ó gbà. Orí ọ̀kẹ́rẹ́ kókókó láò. Ọmọ tá à ń bá wí tí ń warùn kì, wọ́n ní yóò parun lójijì. Mo kí ìdílé àwọn tó kú, ẹni tó kú. Mo bá wọn kẹ́dùn. Ẹ ní rírú ẹ̀ mọ́. Orin bàbá Rẹ̀mí Ebọ̀sí ni màá tún kọ fún yín
pé tá a bá ń bá ní rìnrìn àjò káwọ ẹni tá à ń bá lọ apani wà nílé apani wà lájò káwọ ẹni bá rìn èmi a máa sọ wípé ẹni bá tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ. Where is Dupe Onitiri today? Meye irọ́ tó ti pa fún wa nígbà yẹn lọ́hùn àwọn international lawyer wọ́n máa dìde wọ́n tẹ̀ sọ wípé àwọn United Nations wọ́n ti ń fojú Nàìjíríà rí lọ́wọ́ àwọn satellite United Nations ó ń tẹ̀lé wọn lọ irọ́ tó ń pa fáwọn ọmọ yẹn ń gbà yẹn nìyẹn that make ọ̀pọ̀lọpọ̀ sọ wípé Dupe Onitiri ń ṣiṣẹ́ ẹni tí kú ló ní sinmi ó mà ṣe o ẹgbọ́n náà tálá ìgbọ̀nà bá kú ṣó máa rọrùn wọ̀ṣá ṣó máa bójú rere Ọlọ́run pàdé ṣé ò rí àánú Ọlọ́run gbà ẹni èrè ìdíwo ni mo fi sọ bẹ́ẹ̀ àwọn kan àjàkáyé ìjìnlẹ̀ Marcus Jimmy Boy Faleti Stephen Faleti àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìdàlẹ́ ní wọ́n kọ́ ọmọ títí wọn pamọ́ sábẹ́ aṣọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má gbàgbé September ṣé 19 ni àwọn àjàkáyé ní United Nations wọ́n jáde síta wọ́n ń jójú ẹlẹ́yà pé àwọn ti borílẹ̀-èdè wọn wọ́n dẹ̀ kọ́ àwọn ọmọ ọlọ́mọ sínú ìgbèkùn ẹni àbáwí fún ọ̀bàjẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò àbí bẹ́ẹ̀ kọ́ ẹni afọ̀ fún ọ̀bàjẹ́ ó gbà àwọn bàbá kan ní wípé tí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé ní yẹ kó o gbọ́ tí n bá fẹ́ yín mi gómìn fún ẹ mọ̀mọ̀ jẹ́ o ẹja bí wọ́n léèrè where is Dupe Onitiri today ẹja bí wọ́n léèrè where is international lawyer ẹja bí wọ́n léèrè ṣùgbọ́n ní United Nations sójà ń bọ̀ wá kó wọn wọ́n wá gbà wọ́n lọ́wọ́ Nàìjíríà ìkan ti kú nínú wọn o mo lémi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ BBC Yorùbá ló sọ bẹ́ẹ̀ tó ní ìkan nínú àwọn ajìjàǹgbara Dupe Onitiri ó ti kú sọ́gbà ẹ̀wọ̀n nǹkan tó kàn dùn mí bẹ̀ ni pé kò sọ pé àwọn ọmọ Dupe Onitiri ti kú sọ́gbà ẹ̀wọ̀n o ó ní àwọn ajìjàǹgbara Yorùbá nation they are not ajìjàǹgbara Yorùbá nation they are ajìjàǹgbara of òmìnira 2022 they are not for Baba Akintoye and Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá ẹgbẹ́ abẹ́ dáhùn tó máa ń bá wa sọ̀rọ̀ ẹja máa gbọ́ ẹni tí kú ní títí ẹ̀ gbé ọmọ Dupe Onitiri wà lákàtà ẹ̀ ọmọ àjàkáyé wà lákàtà ẹ̀ àwọn ọmọ ọlọ́mọ náà ránṣọ ikú sí lọ́rùn a ní ẹ má ṣe ẹ lẹ máa ṣe ojú ń tẹ́ni tó bá ṣe tó máa rí ojú ẹ máa rí wọ́n rán ọmọ ọlọ́mọ ní lọ́rùn àrímábọ̀ wọ́n rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrútòrú ẹjá fà àwọn ọmọ wa létí ká tó fara wa létí pé Dupe Onitiri ẹni ègbé ẹni ẹ̀kọ́ ẹni àìjírí ni àjàkáyé ẹni ìbànújẹ́ ni mo sọ nígbà kan mo ní tẹ́ bá ti rí wọn ikú ni wọ́n ẹ sá fún wọn they have nothing to offer the Yorùbá race àfihàn wọn iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́ àbẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ àwọn fúnra ara wọn náà bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ ẹ̀ láti tí ń pariwo fún yín pé ìwọ tó bá tẹ̀lé irú wọn you are your own ẹ gbọ́ irú àrọwà wo la fẹ́ ṣe fẹ́ni tán ló kú sẹ́wọ̀n yẹn and he has make a record ó ti sọ orúkọ ó ti sọ fámílì ẹ̀ lẹ́nu pé lára ìdílé wọn èèyàn kan nínú ọmọ wọn ti kú sí ọgbà ẹ̀wọ̀n àbẹ́ ẹ gbọ́ ọmọ kékeré ìjọ́hun àná tó lóun ti gba fọ́ọ̀mù ọmọ kékeré ní obìnrin ní òun ti gba fọ́ọ̀mù òun ti ṣe gbogbo ẹ̀
àwọn Dúpẹ́ Onítìrí kàn káṣọ wá wọ́n káṣọ ẹ̀wọ̀n sí lọ́rùn ó dẹ̀ wọ̀ ọmọ yẹn wà lẹ́wọ̀n ó wà lẹ́wọ̀n láti láṣìá wọn láwọn àwọn tó kù máa fojú balẹ̀ ẹjọ́ ẹni àbáwí fún ọba jẹ́ ó gbọ́ ìwà ènìyàn pẹ̀lú ìṣe ènìyàn la fi mẹni tọ́lọ́run ọba mi rán níṣẹ́ iṣẹ́ tọ́lọ́run ọba mi ò bá ràn yàn bólúwa ẹ̀ bá lóun máa jẹ àkàbùkù àwọn tó bá tó tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn wọn ò fi kú fẹ́kẹ̀ ìfàjẹ́ nì wíwẹ̀ Dúpẹ́ Onítìrí today ǹjẹ́ túbúrú ẹ̀ wọ́n sì ń sọ wípé ìlú Ìbàdàn ẹ kí Adélé káàbọ̀ 458 part 458 tó bá ń tàn yín ọmọ Yorùbá ẹ mọ̀ tanra yín àfihàn wọn Dúpẹ́ Onítìrí ọ̀tá wa ní àfihàn àjàkáyé ipò lòun wá kiri àfihàn ẹni tọ́lọ́run ọba mi ò fi hàn tó lóun fẹ́ fi ra àwọn wọn tó gorí pẹ̀tẹ́ẹ̀sì ẹ mọ̀ pé tírú ẹni bẹ́ẹ̀ bá jábọ́ gbogbo apá àtẹsẹ̀ ló máa kán yánmọ́yánmọ́ ni ẹja bí wọ́n léèrè gbogbo ẹ̀yin abiyamọ ayé àtàbíyamọ ọ̀run ẹbí Dúpẹ́ Onítìrí léèrè àwọn ọmọ tó kó lọ sí ẹ̀wọ̀n lágbòdì nìbàdàn tán ní kó lọ já sẹkítẹ́ríàsì àwọn dà ìkan nínú wọn ti kú o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o BBC Yorùbá ni mo ti kà o ni mo wá ní kémi náà gbẹnu sí máìkì kí n jẹ́ kọ́mọ Yorùbá ó mọ̀ àtàwọn aláìgbọràn tá a sì ń sọ fún tí wọn ò gbọ́ pé Ọlọ́run ò rán Dúpẹ́ Onítìrí sí àwa Yorùbá ìyìn rere ọdún ìdásílẹ̀ ọdún ìtúsílẹ̀ ìran Yorùbá pé Ọlọ́run ò rán Dúpẹ́ Onítìrí àwọn kan sọ pé torí pé jóbìnrin ni àwọn kan sọ pé Ọlọ́run ò rán lèmi àfi máa sọ wípé Dúpẹ́ Onítìrí ṣe subject mẹ́sàn-án sọ́rí ó dẹ̀ kó F9 jọ kò síbi kankan níbi kan tó ti gba pass mark ẹ̀yin tẹ́ ẹ kù tẹ́ ẹ ṣe ń sọ pé àwọn ìyá wa mú à mo ṣe máa mú ayé yín lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn o èpè kọ́ àwọn ẹlòmíín wá ní bàbá Èkìtì ti dájú jù ọmọ tá a bá ti bá wí tó bá ti lóhùn ò gbọ́ yóò parun lójijì ní ẹgbẹ́ abẹ́ ẹ̀ dáhùn ọmọkọ́mọ tá a bá ti bá wí má ṣe tó ní dandan yóò ṣe ohun tójú ẹni tó bá ṣe máa rí ojú yẹ yóò rí ó kàn dùn mí irú ẹni tán ló kù yìí kò lè padà wá kó wá jìyàn tójú ẹ̀ rí fún àwa tó kù làwa fi ń sí ẹ̀yìn tó kù nígbẹ́rẹ́ ìpàkọ́ ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. There is nothing like a dry nation. There is nothing like a democratic republic of the Yoruba. There is nothing like Adélé. Wọ́n fẹ́ bàyé yín jẹ́ ni o. Kọ́lọ́mù ó fọ ọmọ ẹ̀ létí. Kọ́lọ́mù ó kìlọ̀ fọ́mọ ẹ̀. Ẹni tó ti kú ó ti lọ nìyẹn o. Ẹ má fi kú wé oorun. Ikú ni Dúpẹ́ Onítìrí, ikú làjàkáyé. Ikú ní ìjìnlẹ̀. Ikú ní ìjìnlẹ̀. Kẹ́ ẹ mọ̀ bẹ́ ṣe máa padà lẹ́yìn wọn. Apanilẹ́kúnjayé ni wọ́n. They have nothing to offer us. True, we need our nation. Ẹ jẹ́ á rìn lọ́nà tó tọ́, ká rìn lọ́nà tó yẹ, tí gbogbo àgbáyé máa bá wa gbé ẹ̀rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọmọ wa, ọmọ yín, bàbá wa, Aníyìkáyé, ààrẹ, Akéwéjẹ general, ààrẹ Jagunmólú, ààrẹ májèóbàjẹ́, ààrẹ akọni Yorùbá, olóyè Ṣífúsẹ́dì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wo lẹ́tà tó gbé lọ sí UK lọ́dọ̀ prime minister. Ó yẹ wá àbí ò yẹ wá? Ó yẹ wá ní Yorùbá fi sọ wípé ìka tó bá tọ́ sí mú la fi ń romú. Ṣé rí ẹni tọ́lọ́run ọba mi bá rán níṣẹ́ bó bá ṣe ń ṣe tó ń dára òun yóò máa rọ̀ lọ́rùn ni á dàbí pé ó mú wá látọ̀run wá ni Ọlọ́run ló rán àwọn tọ́lọ́run rán nìyẹn. Bàbá Bánjí Akíntóyè a father of 90 years old tí bàbá ò ṣarán iṣẹ́ tọ́lọ́run náà wọ́n ni.
Dúpẹ́ Onítìrí ẹ má jẹ́ kán fo ẹnu dúdùn kó ire ayé Yorùbá lọ mọ́. Kí ni ire ayé Yorùbá? Àlà àwọn náà ni àwọn ọmọ wa ọjọ́ ọ̀la tí Dúpẹ́ Onítìrí ń kó sínú ìgbèkùn. There is no going back. Yes. Àpẹẹrẹ ti fi wọ̀n. Àfẹni tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ irọ́ omi irọ́ náà fi bí ló máa sọ fún wa wípé ẹn tí Dúpẹ́ Onítìrí ń ṣe lóòótọ́ ni. Ó ti fi hàn sí pé there is nothing like a dry nation. Wọ́n parọ́ fún yín ni pé Democratic Republic of Yorùbá wọ́n fẹ́ parọ́ fún yín ni. Ẹ padà lẹ́yìn wọn o. Ẹ ní fojú sunkún ọmọ yín o. Ẹ̀yin abiyamọ ẹ sí àwọn ọmọ yín nígbẹ́rẹ́ ìpàkọ́ pé tán bá gbọ́ Dúpẹ́ Onítìrí olóṣù Abiola kan ya ikú ni. Tán bá gbọ́ Florence Fúnmiláyọ̀ Fálẹ̀yẹ aya Àjàkáyé kan ya ikú ni. Tán bá gbọ́ Blessing Àgbájé ìyá Kogi kan ya ikú ni. Tán bá gbọ́ Marcus Ògúnjìmí tí gbogbo yín mọ̀ sí ìjìnlẹ̀ Marcus kan ya ikú ni. Tẹ́ bá ti ń gbọ́ Jimmy boy goat lion kan ya ikú ni. Ṣẹ́gbọ́n mi ikú ni wọ́n. They have nothing to offer the Yorùbá race. Àfihàn wọn o ẹ kíyèsí ara àánú Ọlọ́run kò ní fi wálẹ̀ o. Yorùbá nation no going back. Àwa máa gbà á lórí òtítọ́ àti lódodo. Ẹ padà lẹ́yìn àwọn tọ́lọ́run ò rán tó jẹ́ pé àwọn ló ránra wọn. Ṣẹ́gbọ́n mi yóò dára fún yín. Ẹ ní jíjú ẹlẹ́yà bíi ti Àjàkáyé. Ẹ ní jíjú ẹlẹ́yà o bíi ti Florence Fúnmiláyọ̀ ọmọ Fálẹ́yẹ aya Àjàkáyé. Ẹ ní jíjú ẹlẹ́yà o. Yorùbá nation no going back. Be part of team Professor Banji Akitoye and Olóyè Ṣèfúsẹ́dì ọmọ Adéyẹmọ Ìgbòho-Òòṣà. Àwọn tọ́lọ́run ọba mìíràn nìyẹn yóò dára fún yín. pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dún ìgbàgbé ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ odó tàbí kò kọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyẹ nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yìntẹ̀ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní The Booksellers Limited Ìbàdàn àtìlú Àbújá tẹlifóònù wọn ni 08033229113 àti 08078496332 Amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ gawkbookstore.com. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o.